olúgbọ́n ó ṣòro ó kìje ìran àrẹ̀sà wọ́n ṣòro wọ́n kìje ìlú Dọ̀pẹ̀mú náà la ṣì wà níbi tí a ti ń ṣe ọdún lọ́wọ́. èní ní ọjọ́ ọ̀ta tí ọdún eégún bẹ̀rẹ̀ nílùú Dọ̀pẹ̀mú kò ní bàjẹ́ àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòròdùn àtúntìdé lutasuma record international. èyí tá a fẹ́ wò yìí òun ni egúngún Ajofoyinbo tó jẹ́ eégún ìlú tìlú Dọ̀pẹ̀mú tó ń kìta lẹ́ni àwọn oníbàtà lẹ́rí tí wọ́n ti kọ́kọ́ jáde yìí tí gbogbo ẹ̀ ti ń dùn tó ti ń lárinrin. Ismaila Òdòdó ọmọ baálẹ̀ ti ìlú Ìjẹ Òdòdó òun lẹ́rí tí ó kọ́kọ́ ná owó fún àwọn oníbàtà yìí. Ajofoyinbo òun ni ẹ̀ ń wò yìí, Foyinbo kékeré àti Foyinbo ńlá. Foyinbo ńlá lẹ́rí tó ń lọ kọsẹ̀ ní àwọn ojúbọ tó lẹ́tọ̀ọ́ láti kọsẹ̀ ńbẹ̀ yìí. Foyinbo bàbá ànájà ajé bàbá tẹ́nitẹ́ni ọmọ òfodófodó ọmọ òfodòfo yàrá òòjọ́ tí Foyinbo fodò ní mẹ̀kúnnú ìjọ yẹn ló ti yóò fò mọ́ ìnájà ògún ikí àṣà agbí ẹyẹ Foyinbo tàgòtàgò àtàgò àtẹyẹ kó máa bá Foyinbo ròkun ẹkú ọdún ẹkú yèdún. ìyá gan ti ìlú Ìgbẹ́sà Èjìrẹ́ Òyìnlákì òun lè rí tí Foyinbo ń kí bẹ́ẹ̀ ló kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n wà ń kalẹ̀. Foyinbo lè rí tó ń kí àwọn èèyàn Akérògùn ti ìlú Ìjẹ Òdòdó ọmọ Olúwa Sápè ọmọ Olódòdó òun lè rí tí Foyinbo tó ń kí àwọn èèyàn wọ́n wá láti ìlú Ìjẹ Òdòdó gidi. ẹ bá mi tọ́jú baálẹ̀ ọkọ̀ ìlú dáadáa. Àkóyí ẹ mọ̀ pé bàbá ń sọ pé Àkóyí ibi tí bàbá bá ti ń jayé àwọn ọmọ náà ń jayé lọ ni. Bàbá ti jẹ́ náwó gbogbo àwọn ọmọ ẹ̀ náà wọ́n ti jẹ́ náwó owó ẹ̀yẹ ò ní sú gbogbo yín náà o. ìlú Ìjẹ Òdòdó ò ní bàjẹ́ o. kájọ máa bára wa ṣe ọba òkè ń bàbá jà ìlú kì í bà lù jà gbogbo akájọ máa parapọ̀. èèyàn ló ń bẹ èèyàn ṣe tiẹ̀. Foyinbo lẹ́rí tó tún ti kọsẹ̀ títí ó ti dé di ògùn lákàyè ọ̀ṣìmọlẹ̀ tó wá kọsẹ̀ ń bẹ̀ yìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ Foyinbo ọmọ àárẹ̀ ẹ̀rí igbó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. àṣẹlẹ̀rí tí Foyinbo ti bẹ̀rẹ̀ sí ní yí yìí ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ ògì àgbàlógún yìí díẹ̀díẹ̀ má jẹ́ kí tọwọ́ bọ́ má jẹ́ kí tẹsẹ̀ ó gbọ̀n dànù má jẹ́ kí ti ilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ kò sí ohun tó ń pọ̀ tí ò ní tán díẹ̀díẹ̀ ẹ̀ṣọ́ kò yóò gun òbí rọ̀ máa ṣe ní jẹ́jẹ́ ní jẹ́jẹ́. bí Foyinbo ṣe ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń jó. ẹ rí i pé Foyinbo bó ṣe ń jó bẹ́ẹ̀ ni atẹ́gùn ń fẹ́ ríyẹríyẹ ẹ́.
Fóyìnbó lẹ́rí tó ṣe ń dára yìí. Ẹ̀rí eégún oríṣiríṣi tó jáde nílùú Dọ̀pẹ̀mú. Mo ti ń wo àwọn ọmọ olódòdó bíi 3, 4, 5 ọtí ẹ̀pọ̀ mélòó ni mo fẹ́ kà. Ẹ máa bá ń tọ́jú baálé ọkọ̀ ìlú dáadáa o. Ọba lọ́la tọ́ba ti dé tán, adé ti dórí tán láìpẹ́. Bàbá wa olóyè Jẹ̀lílì Àbú Òdòdó aka àkóyí gbogbo nǹkan, àkóyí owó, àkóyí ọlá, àkóyí ọrọ̀, àkóyí ire gbogbo kò ní bàjẹ́. Sàásùlẹ́rí tó ti jó lọ ń tiẹ̀ yẹn nínú àwọn eégún tìlú Dọ̀pẹ̀mú ni ó ti sẹ̀ ẹ̀rí òun tún rèé. Sàásùlẹ́rí báwọn ọmọ kéèké ń kọrin lẹ́yìn ẹ̀ sàásù ó ti sẹ̀. Ẹ̀rí pé òun náà tún fi bàtà lù yìí, orin tó bá dáa àbíjó tó bá dáa tó lókìkí òun ni gbogbo èèyàn ni wọ́n máa ń bá jẹ́. Oró Fẹlá Akọ àwọn lẹ́rí tí wọ́n ń lu bàtà lọ́wọ́ yìí. Fóyìnbó lẹ́rí tó tún ti wọlé ó tún ti jáde padà. Ààfin baálẹ̀ tìlú Dọ̀pẹ̀mú ìbẹ̀lẹ́rí tí Ajofoyinbo tó ti jóde yìí lọ́dọ̀ bàbá wa Afógunlọ́wọ̀. Fóyìnbó kékeré lẹ́rí tí òun náà tún jó lóríṣiríṣi. Fóyìnbó fúnra ẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ mú aṣọ yìí. Ẹ̀rí pé ó ti ń sọ ẹ máa kà á ó di mélòó. Ó ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ní ẹ̀ tí ì rí nǹkan kan. Ẹ̀rí pé bí Fóyìnbó ṣe ń yíṣọ bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà tún bẹ̀rẹ̀ sí ní yí. Ẹ̀já wo ìtí ọmọ ẹ̀ náà tún fẹ́ yí. Ẹ gbọ́ òwe lóríṣiríṣi ọ̀rọ̀ ńláńlá tí oníbàtà tí wọ́n fi bàtà sọ. Ànùmí ọmọ yan gà pẹ̀lẹ́pẹ̀lẹ́ mò ń gbádùn ẹ. Aró Fẹlá Akọ ọbẹ ìdí onídìí làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àlùgbú awọ àrẹ̀mú ológbòjé àfọ̀tàfọ́rí ẹyẹ moríwọ̀ náà ń bẹ̀. Ẹja gbádùn àwọn eégún akéwì wọ̀nyí kémi náà fi dá tọ́mì wọ́n pàdé Fóyìnbó lọ́nà. Ẹ jẹ́ ká máa gbádùn gbogbo ẹ̀bọ̀. Fóyìnbó kékeré àwọn lẹ́rí tó ṣe ń jó lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí àwọn oníbàtà tí wọ́n fi kalẹ̀ sí. Ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ ọmọ olódòdó mo kí gbogbo yín o. Ismaila Òdòdó àti àwọn ọmọ olódòdó mo kí gbogbo yín ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀. Akérògùn mo kí wọn bẹ́ẹ̀ ni àwọn ìyàwó láti ìlú Ìjẹ Òdòdó
àwọn náà wọ́n wà ń kalẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n wà ń bẹ̀. Mo rí ìyá àgan tìlú Ìgbẹ́sà, gbogbo ọmọ olódòdó mo kí gbogbo yín o. Ahmed ńkọ́ ṣó ń bẹ lálàáfíà ara, ẹ máa bá mi tọ́jú Ahmed dáadáa. Ahmed òdòdó kò ní bàjẹ́. Ajọ́bẹ̀ mò ń ṣeré lọ́wọ́lọ́wọ́ èní níta. Bẹ́ẹ̀ ni Arọ́badádé ni òun náà jáde nígbò ìgbàlẹ̀ tó rógbọ́dọ̀ kíta, torí mo sọ lẹ́ẹ̀kan pé Olúgbọ́n ó ṣòro ó kíje, Àrẹ̀sà náà ṣòro ó kíje, Ọ̀rọ̀gúnlélà náà ṣòro ó kíje. Arọ́badádé ó gbọ́dọ̀ kíta ọdún, òun lè rí tó ti jáde yìí. Fóyìnbó ń ṣeré tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́hùn, òun wá ń jáde nígbò ìgbàlẹ̀ ń bí láti kọsẹ̀ láti ṣe ojúṣe ẹ̀ tó yẹ tọ́ àti tó yẹ láti ṣe. Arọ́badádé òun lè rí tó ti ń bọ̀ yìí lẹ́yìn ìgbà tó ti kọsẹ̀, ó ti ń bọ̀ ní gbangba. Ìta gbangba àṣà ń ta, àṣà kìí ta ní kọ̀rọ̀. Lẹ́ni ọjọ́ ọ̀ta, Arọ́badádé gbọ́dọ̀ dé àwọn ojú ibi tó tó àti tó yẹ láti kọsẹ̀ láti kíta. Bí Arọ́badádé bó ṣe ń ṣeré bẹ́ẹ̀ ni Ògbéfọ̀ ló dúró tì gbágbágbá, ẹ̀rí pé ó gbọ̀pá ẹ̀dá ní. Àwọn ọmọ olódòdó àwọn lẹ́rí tí Arọ́badádé tó ti kí yìí tó ṣe àdúrà fún wọn tí wọ́n fún lówó. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ibẹ̀ lẹ́rí tó tún dé yìí tí ìyá àgan ìlú Ìgbẹ́sà àti àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó wà ń bẹ̀ tí àwọn náà tí wọ́n fún Arọ́badádé tí wọ́n fún lówó ọdún tó ti ṣe àdúrà fún wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ijó, ẹ jẹ́ ká wo ijó Arọ́badádé, ẹ jẹ́ ká wo ijó Arọ́badádé. Arọ́badádé lè rí tó ń jójú ọdún yìí, ó ń jójú ta. Orin lẹ́ ń gbé láti ẹnu àwọn ìyá àgbọ̀jà ìyá àjùmọ̀ṣe tiwa kò máa lè yẹ. Ọba àyíre ṣọ́ọ̀ṣì, ọba àyíre mọ́sálásí, àjùmọ̀ṣe tiwa kò máa lè yẹ. Arọ́badádé lẹ́rí bó ti bẹ̀rẹ̀ sí ní túraká báyìí.
ẹ̀fún láàyè ẹjọ́ ríbi ṣeré ẹjọ́ ríbi ijó wà lára ẹ̀ ẹjọ́ ríbi ijó eégún ńlá tó tóbi tá a yí dó fún ni ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ àlébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára àwájú. Arabalade lẹ́rìí lẹ́yìn ìgbà tó jó ijó ó ti ń wọgbó ògbàlẹ̀ lọ ó ti ṣètà tán nìyẹn ó ti kìta àṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí o kò ní bàjẹ́ á ti padà sí ọ̀dọ̀ Fóyìnbó ọmọ àárẹ̀ Fóyìnbó kékeré lẹ́rìí tó ti lọ pààrọ̀ aṣọ yìí. Fóyìnbó kékeré lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣeré yìí ó ti jó aṣọ ó ti kó ìyálẹ̀ aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ismaila Òdòdó ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ Akínrógun ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o Àṣàfàtáì ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o kò ní bàjẹ́. Àwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ́rí tí wọ́n jókòó níbi tí Fóyìnbó kékeré tó ti ń ṣeré tó ń ṣètà lọ́wọ́ Àgúnlá ààrẹ ò lè gbà ẹ̀rí àgbọ̀dọ̀ jẹ́ kí tọwọ́ bọ́ tẹ̀sí gbọ́dọ̀ gbọ́n dànù tí ilé gbọ́dọ̀ pọ̀jù tẹnu lọ ara Ògúnlá ò gbà ńgbà tó dàbí pé bóyá ó fẹ́ ṣe bákan ó fò dìde pé olóòṣà ló ń gbòṣẹ níyì àgbọ̀dọ̀ jẹ́ kó bàjẹ́. Fóyìnbó kékeré ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọ̀ náà máa wò wọn ò ní régún ìyẹ́lẹ́ máa wò lẹ́yìn ẹyẹ. mo tún ti ń wo irinṣẹ́ Ayílára ó tún ti to irinṣẹ́ ẹ̀ kalẹ̀ tó tún máa tún ṣeré lénìí. Fóyìnbó kékeré lẹ́rí tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. owó ni wọ́n ná fún Fóyìnbó kékeré. Akínrógun tìlú jẹ́ Òdòdó òun náà ó ná owó fún Fóyìnbó kékeré tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóyìnbó ńlá lẹ́rí tó ti jáde yìí ẹ jẹ́ ká máa gbádùn eré Fóyìnbó lọ. Ayílára wà lórí ìtàgé lọ́hùn-ún Fóyìnbó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ń bí òun ló forí balẹ̀ lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Lẹ́yìn yẹn ó ti lọ́dọ̀ àwọn oníbàtà ó forí balẹ̀ lọ́dọ̀ àwọn oníbàtà. Olóyè Gàlúbì aṣíwájú ti gbogbo ìlú Ìkẹjà ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ àwọn lẹ́rí tí Fóyìnbó tó lọ kí yẹn.
baálé ọkọ̀ ìlú olóyè Taofik Ọ̀gábí ààrẹ ọ̀jẹ̀ tí gbogbo ìlú Dọ̀pẹ̀mú baálé ìdí mọ́ngòrò àwọn ẹlẹ́rìí tóun náà ti dé padà sí ojú agbo yìí. Fóyìnbó lẹ́rìí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe odó torí ó gbọ́dọ̀ gun odó. Ayélára ó wà ní orí ìtàgé lọ́hùn-ún ó sì dúró kí agbọ́ ohùn láti ẹnu Ajofoyinbo àtàwọn igun akéwì tó wà ń bẹ̀ kí Ajofoyinbo ṣeré kó tó di pé Ayélára ó máa tẹ̀síwájú láti ṣeré ẹ̀. Àkọ́gbọ́ àkọ́tọ́ Oníkòyí ẹ̀ṣọ́ ó ti godó báyìí ẹ̀jẹ̀ kẹ́mi náà tún lọ dá tọ́mì ká máa gbádùn ọ̀rọ̀ látẹnu ẹ̀. Captain Ebu Ìdàkúmọ̀ Àbòrúbí. Bàbá mi bá lọ́wọ́ bàbá. Ìbẹ̀mí náà ìbẹ̀mí bá bàbá mi ní kí Dẹ́mẹ́rẹ́ àwọn ṣe. Akẹ́kọ̀ọ́ bá tùbà àbálọ́mọ́ máa pa lọ́kọ̀ọ́ bá kó bá ti tó ṣá. Wọ́n kí ọmọ ọmọ sẹ́yìn lẹ́bí lẹ́yìn ẹ̀bá. Ìbà ìyá àgọ́ òbí dúdú òhù. Gbogbo ọmọ náà ebi gbogbo alú. Captain ẹ̀yìn méjì máa Àbòrúbí lójú méjì ká máa Àbòrúbí. Ẹjẹ́ ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ fara rẹ̀ ká sáká. Àyìnlá àdìo tó mọ́ rí ìgbà lọ́wọ́ bá àbí tó bí lọ́mọ. Ọ̀run mú ìwàjọ́ bàbá ẹ̀ lẹ́nìí mo fẹ́ kọ́ mú àjọ bàbá rẹ ni wàá lọ́rẹ́ wàá bọ̀ ọ̀rẹ́ kó níjà gbogbo kó má bọ̀. Ẹ̀ṣọ́ Fóyìnbó bàbá ẹ̀ lọ́jà onílù kò rí lọ́ọ̀ọ́lá kò sóògbà tó gbòòrò rẹ̀ pátákó lọ́gà ìpanu kátàbílẹ̀ lọ́kọ̀ òkè rájí ilé bàbá arájí oko ìràwọ̀ tó ṣe bó sì pọ̀ lọ́wọ́ òtí ìfúnṣe wọ́n lọ rẹ̀ wà á bọ̀ ọ̀rẹ́ ọkọ̀ nígbà gbogbo kọ́ mọ́ bọ̀ ìfẹ́ kan gbọ̀tọ́ obì kan gbà àjọba tó fà kíni òde fún ọmọdé èdìdì yóò mọ̀ òjé ẹ̀fún kan kì í máyé èdìdì ẹgbẹ́dọ̀ nílẹ̀ àpẹta ìrògùn oníṣẹ́lẹ̀ kan gbọ́dọ̀ jábọ̀ mi ọ̀tọ́ rẹ̀ gbọ́dọ̀ òkìkí báyìí gbọ́yìí olúbọ̀rẹ̀ ọ̀dọ̀rú ìlú bíbí òfìsẹ́ lọ́wọ́ ẹ̀dọ̀ funfun òfòrò lọ́wọ́ orí adéjọ́ àdúrà pẹ̀lẹ́ òun ló fi ṣe ẹ̀dọ̀ lọ òun ló fọ̀rọ̀ lọ́lẹ̀ torí bá ní olóko ìjọba ní oko ẹ̀fọ́ ọ̀bá ọ̀nà ìjọba ẹ̀fọ́ ọ̀nà jígíjọpọ̀ ìgbẹ́jọ́ ṣàdùn àfọwọ́ ọmọ ọ̀rọ̀ ayé wọ́n gbẹ́jọ́ ṣàdùn rẹ̀ ibi ọmọ ṣàdùn kọ́kọ́ ọ̀rọ̀ ayé ti lẹ́nu Kí ni
mo ní bọ̀gà. aṣọ ni oníkẹta ni Ajofoyinbo ló máa dá pọ̀ mọ́ ẹ̀ lọ́wọ́. alẹ́ mú Kazeem ọmọ ìyá jẹ́ mi pẹ̀lú bọ̀gà. ẹgbẹ́ torí tọ́lọ́run tí yóò bá ti jẹ́ task force àwọn afẹ́rẹ́ nìkan kan ló gbàgbé lẹ́yìn àwọn task force tí wọ́n wọ sọ́jà orí aṣọ. èkejì inú ẹ̀ ní pé ìwọ tó o bá sì nífẹ̀ẹ́ fóònù ẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ pa fóònù yìí kan fi sáfò dẹ́kun ìgbà fi ṣeré kan. ìwọ tó o bá mọ̀ kó o sì ní ìdí fóònù ẹ o ní láì fóònù ń lò ní àbí ìjọba tó o bá ń lò ní wọ́n ní àwọn kan ti wọ kámẹ́rà máa wọ. wọ́n ti kó o pa fóònù ẹ o tí wọ́n bá ti la òkúta mọ́ fóònù ẹ ó bọ́ bọ́ ó lọ nìyẹn wọn. tí ó kú bá ṣe lẹ́fà ìmọ̀ ayára ní fọ́tò. wọ́n ní kí oníkálukú pa fóònù ẹ̀ mọ́tò ṣe rìfítì. wọ́n ní kí oníkálukú pa fóònù ẹ̀ ẹni tí wọ́n bá fi àtòlè ta fóònù bọ́ lọ́wọ́ ẹ̀ kó má bínú wọ́n ti ṣèkìlọ̀ ohun tó nílùú bá fẹ́ ní kẹjá náà wọ́n fẹ́ o. gẹ̀gẹ̀ la ó gbé ọdún eégún gẹ̀gẹ̀ la ó gbé àwa lọ́ba orin láti gbọ́ láti ẹnu Ajofoyinbo tó kọ lẹ́yìn ìgbà tí a ti gbọ́ orin oyewì lóríṣiríṣi látẹnu àwọn eégún akéwì wọ́n ti ṣe àdúrà ìwúre lóríṣiríṣi wọ́n ní kí gbogbo àtàkà òṣì dànù àti dádànù òṣì onímọ̀ wá Ajofoyinbo lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ ra ijó yìí. ti sọ ìyàsórílẹ̀ yìí aṣọ yìí ti fẹ́ bẹ̀rẹ̀ baálé ọkọ̀ ìlú Fóyìnbó ń bọ̀ Fóyìnbó lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí iwájú àwọn ìyá àgbẹ̀jẹ̀ ló ti lọ bẹ̀rẹ̀ aṣọ yìí ti bẹ̀rẹ̀. ẹ̀rí bí Fóyìnbó ṣe ń sọ ọmọ oníkó yìí ẹ̀ṣọ́ ọmọ àdìyẹ gbogbo ọmọ ẹkún gbé ibi ìpẹyẹ àròyìn gbogbo má ti di ọmọ tẹ̀wé òun náà tún ló ńlá ọmọ ọlọ́pọ̀ nílé ìṣẹ́rí ọmọ wájú ọlọ́pọ̀ nílé. Fóyìnbó lẹ́rí tó ń yíṣọ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọmọ àgbódìgbò ọ̀kẹ́rẹ́ ọmọ àgbódèrè ọmọ àgbàgbàgbàgbẹ̀rẹ̀ ọmọ arúgbó ọdẹ ìlú báyìí ọmọ bàtàsọ́ ti ẹ̀dá ìgbò ní ọ̀gá Fóyìnbó lẹ́rí tó ń yíṣọ ní mẹ́sàn-án mẹ́wàá yìí. àṣà fàtáyì mo rí ẹ níbẹ̀ ó dúró re ẹ̀wọ̀n bí òun bó ṣe dúró ti Fóyìnbó gbágbá bẹ́ẹ̀ ni àjẹ́ aṣáájú ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú ni òun náà dúró ti Fóyìnbó. ẹ̀rí bó ṣe ń yí ẹ̀rí bó ṣe ń sọ baálẹ̀ Taofik Ọ̀gábí bẹ́ẹ̀ lára tí wọn náà gbà ni bàbá ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ ẹ̀ ń wo bí Fóyìnbó ṣe ń sọ ẹ̀ ń kà á
ó di mélòó ẹni pé àjẹ́ òun náà dúró tì í wọn ló ti tó olódodo ó dúró ti Fóyìnbó gbágbá ọ̀nà ẹ̀ ní èjì ẹ̀ ọ̀dàkó ti fẹ́ẹ̀ lé mẹ́wàá ó ti fẹ́ẹ̀ lé lógún tó ti yí ọ̀nà ó ti tó ó ti tún lọ síwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ òun lẹ́ni tó tún ti bẹ̀ sí ní yíṣọ̀ yìí. ẹjọ láti jẹta ni mo ti wá ń fẹ́ fún mi sà ẹkọ tí ẹ wá nǹkan kan fún mi kí n yá ìwé pa balẹ̀. Adéfóyìnbó díẹ̀ díẹ̀ wọ́n ti ń ṣe tọ́jọ́ kan mo kí balẹ̀ aláǹgbá mo rí wọn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan oníṣìí ìsára mo ti kẹ́rù. ẹ ń rí Fóyìnbó bó ṣe ń yí aṣọ ẹ wo èyí tó tún fẹ́ yí yìí. ẹ tún rí àrà tó fi yí eléyìí òun kò yẹ ẹ̀ṣọ́ yan bí n lóló lóta ìgẹ̀ ọmọ akúnrin ọ̀làdógún ọmọ apìjálẹ̀ dọ̀rọ̀ Ajofoyinbo tìlú Dopemu yìí eégún ńlá tó ń yíṣọ gidi ni tó ń ṣeré dáadáa ní ẹ̀rí bó ṣe ń ṣe jagunjagun ni gbọ́dọ̀ ṣojo ẹ̀rí bó ṣe ń yí ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lédè ẹ fà sẹ́yìn fún ẹ fún láàyè ẹjọ́ yíṣọ. àmọ́ pé àwọn Fóyìnbó wọ́n máa ń jọra wọn torí dábàá wa Ajofoyinbo Dopemu yìí ó fẹ́ fi eré ṣíṣe jọ Ajofoyinbo tìlú Ìjẹ Òdòdó. àwọn bàbá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹnu wọn mo ti fẹ́ gbọ́ gbogbo òkúta ní ìsinmi kan tó máa ń bọ̀. yé kí ló wà ní owó rẹ̀ kọ́. wọn lè súnmọ́ bẹ̀ wọn tó bẹ̀. owó ni ẹ̀ṣẹ́ ti lọ́wọ́. ẹ rí ohun tí Ajofoyinbo tó tún dà àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan. àrọ̀nì ògbélé oníkòyí ò sí mi ogun mo ti fojú kan ní bọ́ ibẹ̀ yìí ṣe ń gbọ́. Ajofoyinbo lẹni tó ti di àrọ̀nì yìí ìgbà tí mò ń kì í lẹ́ẹ̀kan pé Oníkòyí ẹ̀ṣọ́ níwájú ni bàbá wọn fi ń gbọ́ta wọn kì í gbọ́fà lẹ́yìn. àrọ̀nì ògbélé Oníkòyí ò sí ní ogun bẹ́ẹ̀ bá ń gbọ́ tó bá ń dárúkọ àrọ̀nì tó bá Oníkòyí lọ rèé jagun lọ sí bàbá tó náwó yẹn. Akérògùn tìlú Ìjẹ Òdòdó òun lẹ́ni tó ń ná owó fún àrọ̀nì tí Ajofoyinbo tó dà yìí. Bẹ́ẹ̀ bá ti rí àwọn ẹbí olódòdó wọ́n ti ń fi owó níná bí wọ́n ṣe ń ná owó bí baálẹ̀ wọ́n ṣe ń náwó bẹ́ẹ̀ làwọn náà ṣe ń náwó lọ́wọ́ yìí wọ́n á gbé béèlì yọ ni wọ́n á jáwé pàlárẹ̀ ẹ̀ para wọ́n á bẹ̀rẹ̀ sí ní bò ẹ̀rí bọ́n bá tí ì ná tán wọ̀n ní dá dúró. àwọn irúnmọlẹ̀ tó bá Oníkòyí jagun nígbà yẹn rèé àwọn náà kò ní àrùn ọ̀gbìn ẹsẹ̀ kan ṣoṣo báyìí ló ní ó dẹ̀ ń jagbàjàgbà ní ogun. ọmọ púlọ́dọ̀. ẹ̀rí gbósùn ti padà di agbádá. ògògó kúlódò tó ní torí erídìí ọmọ bàbá gbẹ́ni wá ṣàwọ̀ àtòyìn tó nọmúnọmọ nígbà rẹ̀ nígbà ọ̀pọ̀ yorùbá yìí lókun òkùnkùn ní débi kékeré bàbá wọn bá yí lọ́dọ̀ bàbá akẹ́kọ̀ọ́ kan. òwúrọ̀ ló tẹ́lẹ̀ tó yẹ kẹ́lẹ́ ní ó kẹ́lẹ́ ìṣòro sí i.
Fóyìnbó lẹ́rí tó ti di alábala yìí gbogbo Dọ̀pẹ̀mú ẹkú ewu iná kì í pa àwòdì ó kú ewu. Gbogbo ọ̀jẹ̀ ìlú Dọ̀pẹ̀mú ẹkú ewu iná kì í pa àwòdì ó kú ewu. Ààrẹ tìlú Dọ̀pẹ̀mú ẹkú ewu o. Baálé ọkọ̀ ìlú ewu iná kì í pa àwòdì ó kú ewu. Aṣíwájú ọ̀jẹ̀ ó kú ewu o. Ewu iná kì í pa àwòdì ó kú ewu. Ẹ rí pé àwọn ìyá àgbà ọ̀jẹ̀ wọ́n ti gbà lẹ́nu mi, wọ́n ti sọ́ dorin, ẹ jẹ́ ká gbọ́ látẹnu tiwọn. Aṣíwájú ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú àjẹ́ òun lẹ́rí tó ń ná owó fún Ajofoyinbo yìí. Ismaila náà lẹ́rí tí òun náà ná owó yìí. Ismaila òdòdó máa bá ń tọ́jú Ahmed òdòdó dáadáa, máa bá ń tọ́jú ẹ̀ kó mo ní ó kú ijọ́ méjì mẹ́ta o, kó o sì máa bá ń tọ́jú baálé ọkọ̀ ìlú olóyè Jẹ̀lílì Àbú òdòdó, ẹ bá ń bá ń tọ́jú bàbá dáadáa. Àṣà Fàtáyè ọmọ àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ òun lẹ́rí tí òun náà ń jó yìí. Ọmọ Ajofoyinbo tìlú Ìjẹ̀ òdòdó. Àwo Ismaila rí bó ṣe ń jó ní Ismaila gbéra ńlẹ̀ lódìde ló wá ná owó fún Fàtáyè. Mo ti ẹ̀ ń wo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n wà ń kalẹ̀ yìí kẹndùkẹndù báyìí ní gbogbo wọn. Mo rò pé ìyá àgàn ọ̀gbẹ́sà Èjìrè Òyìnlàkì bóyá ó ti ń fọwọ́ lù wọ́n lọ́wọ́ díẹ̀díẹ̀, gbogbo wọn náà wọ́n ti ń ṣọ́ra. Kò ní bàjẹ́ o, ẹ máa dán ni ẹ máa dùn fún gbogbo yín láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ jẹ́ ká tó lọ gbádùn ojó àti orin láti ẹnu ọmọ Ayélára, kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde ní kọ̀ọ̀kan èjèèjì, kí orin máa lọ, kí gbogbo ẹ̀ kó máa dùn mọ́ra wọn. Ìlú Ìdọ̀pẹ̀mú ibẹ̀ la wà, ibi tá a ti ń ṣe ìta ọdún, kò ní bàjẹ́. Ààrẹ tìlú Dọ̀pẹ̀mú ẹkú ìnáwó ẹkú ìnára, owó ẹ̀yẹ ò ní sú ẹ ná baálé ọkọ̀ ìlú olóyè Taofik Ọ̀gábí, mo kí ẹ bẹ̀ ó dúró re. Ere Ajofoyinbo níjọ́ ọ̀ta nílùú Dọ̀pẹ̀mú òun ni a ti wò tán yìí. Títí dìgbà míì tá a ti máa pàdé, ẹ má gbàgbé ẹ máa lọ sí orí YouTube, ẹ máa tẹ Lutas TVC, kẹ máa download, kẹ máa like, kẹ máa share gbogbo fídíò wa, ẹ subscribe sórí ẹ. Gbogbo fídíò wa tá à ń gbé jáde láti iléeṣẹ́ wa níbi Lutas Record International, ẹ máa gbádùn ẹ̀ dáadáa, kò ní bàjẹ́. Gbogbo àwọn eléyìí náà ìbọdòkó àti ọjọ́ ọ̀tá yìí gbogbo ẹ̀ lẹ́sìn máa bá ń bẹ̀, kò ní bàjẹ́ gbogbo wa. Títí di inú fọ́nrán mi tá a ti máa pàdé, èmi ọmọ yín lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ń bí Lutas Record International. Gbogbo àwọn amójú ẹ̀rọ, gbogbo àwọn cameraman, gbogbo wọn pátá lórúkọ wọn ni mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fàtáyè Abíọ́dún Akínmọ́tẹ̀ Arẹ́gbẹ́ ọmọjọmọlọ́dún gbogbo Làwórì ológun dúdú bara wúlò ń dágbére pé títí inú fọ́nrán mi ilé òní léwa ọ̀nà nínà wá, àní rí òun gbé sọnù láì ṣe bí ọmọ. Ó dàbọ̀.